Assalamu alaikum tèmi ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi on point by 2 ṣe wà lénìí. Mo ní ẹ̀yin obìnrin lé àwọn ọkọ yín àwọn náà complain o. Relationship tó bá jẹ́ wípé ọkọ nìkan ló mọ́ sábà sọ wípé ó yá ó máa ń súyàn, ó ń sú ọkọ. In fact nílẹ̀ lẹ́ẹ̀bí báyìí ọkùnrin kan sọ fún mi pé bí n pé òun ló mọ́ sábà béèrè pé ojú dẹ̀ ń tì òun kò yẹ kójú tì ẹ́. Ìkan tó fi kọ́yàwó ẹ̀ ni ó dẹ̀ ti mọ́ lára. In fact tó o bá lọ béèrè gan wọn máa bínú. Bẹ́ẹ̀ ní èní èmi wá sọ fáyín obìnrin pé ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀. Tó bá ń rí bẹ́ẹ̀ ó máa ń sú ọkùnrin ni. Ẹ̀kọ̀ọ̀kan ó yẹ kí ẹ̀yin obìnrin náà mọ̀ sọ wípé dádì alpha jẹ́ ṣé ẹ mọ̀ yí pé àsọ pé kẹ́ ẹ lanu yín gbàgà kẹ́ ẹ sọ pé dádì alpha. Àwọn obìnrin ní techniques ṣé yín àwọn obìnrin wọ́n ní techniques. Ó yẹ kẹ́ ẹ ní techniques tẹ́ fi lè fa ojú dádì mọ́ra. Ó yẹ kẹ́ ẹ ní techniques tí dádì ó fi mọ̀ pé ìyàwó mi ó fẹ́ gbá skillalẹ̀. Ṣó yẹ yín ó yẹ kẹ́ ẹ ní techniques. Àwọn oríṣiríṣi techniques ló wà. Techniques tó yẹ pé èmi on point by tí mo fẹ́ share rẹ̀ fún yín. Ṣó yẹ yín ní free of charge dálẹ̀. Free of charge màá share rẹ̀ fún yín. Ṣé ẹ fẹ́ kọ́ṣẹ́? Ẹ̀yin obìnrin ni o, because a fẹ́ kí ìgbéyàwó yìí a fẹ́ kó dùn kó lárinrin. Ẹ̀yin náà kàn imagine ká sọ wípé ẹ̀yin ni ọkùnrin. Okay, let's do it like this. Bí ó ṣe jẹ́ obìnrin yẹn kó wá jẹ́ wípé ìwọ ló mọ́ sọ fọ́kọ rẹ pé ó yá ṣé ò ní táyà ó máa sú ẹ̀. So ẹ máa interchange. Tẹ́ bá interchange ó ló máa ń jẹ́ kí ìgbéyàwó ni mò ń sọ o. Èmi ò bá àwọn excuse mi wí o torí pé ẹ lè handle ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí marry ẹ lè handle ẹ̀. Ọkọ àti ìyàwó licensed lovers lèmi on point by tó ń kọ́ o. Yes, ọkọ àti ìyàwó ìwọ ìyàwó kò ní dáa tó yẹ pé ṣá ọkọ rẹ ló máa wá. ẹ̀kọ̀ọ̀kan yes ẹ jẹ́ ká ṣe ní 50-50 tí ọkọ rẹ bá gbé súnmọ́ ẹlẹ́ẹ̀kejì ní ẹ̀ẹ̀mejì wọ́n náà gbé súnmọ́ lẹ́ẹ̀mejì ẹ mọ interchange. Ẹ fẹ́ràn ara yín abẹ́ ẹ̀gbọ́n mi ẹ fẹ́ràn ara yín. Bá obìnrin ò lanu ṣó yẹ ìkan tí wàá ṣe ni pé ara irun ṣíṣe wàá ṣerun wàá fine ṣó yẹ ó bá nílé wàá wọ àwọn skirt tó fine. Aláàjì ó jókòó bá tó bá ti fún wọn lóúnjẹ wàá fọwọ́ tọ́ aláàjì lẹ́kẹ̀ẹ́ ṣó yẹ tó bá ti fún wọn lóúnjẹ tán tọ́wọ̀n pé ó ní bó ṣe ń rìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wàá wá mú waist yẹn wàá wá ju ìjìgbì wàá make sure pé ó catch ẹ̀ ó rí wàá make sure pé ó rí kíní yẹn máa signal sí lórí pé what ìyẹn ọkọ ẹni tẹ́lájú bá wà sí tinú tó jókòó ṣó yẹ kàn rọra mú ẹsẹ̀ rẹ kó cross leg make sure pé ojú abẹ́rẹ́ show. Yes, ọkọ àti ìyàwó là ń kọ́ ó ti máa signal sí lórí. Then aṣọ rẹ gan tí wọ́n pé àsìkò alẹ́ ló wà kò nídìí kó wọ bèrèsíà. Make sure pé singlet tó wọ̀ singlet rẹ ó sì dẹ̀dẹ̀ wálẹ̀. Aláàjì lè rí caption ibi àyà. Aláàjì ti mọ̀ pé nǹkan kan bẹ. Tálájù bá tún mọ̀ yún ṣó yẹ tálájù bá mọ̀ yún súnmọ́ aláàjì. Tálájì bá ti jẹun tán tí wọ́n ti kírun tán ó dẹ̀ lè jẹ́ pé ẹ̀yin kìrìsìtẹ́nì náà ni whatever form ṣó yẹ yín mò ń gbé bọ́nú ara wọn ni wàá súnmọ́ wọn ṣó yẹ wàá fi ọwọ́ gbé ibi nǹkan ọmọkùnrin wọn fọwọ́ tàpù ẹ̀ wàá ṣe bí pé òun ṣeré ni pé inú rẹ̀ dùn àfọwọ́ tàpù ẹ̀ ó máa send signal sí lórí. Ìyẹn lọ nínú sitting room nìyẹn. Tẹ́ bá wá dé pàrọ̀ tálájì ò tí gẹ́ẹ̀tì signal táwọn wí náà ṣó yẹ kò sí nǹkan tó bá dì bẹ́ẹ̀. Ẹsẹ̀ rẹ tálájì bá pàrọ̀ ti sùn lọ ẹsẹ̀ rẹ fẹsẹ̀ rẹ ra wọn lẹ́sẹ̀ ẹsẹ̀ rẹ
fira wọn lẹ́sẹ̀ tọ́lájú wa káwọn gẹ̀ẹ́tì náà ọwọ́ rẹ fira wọn lọ́wọ́ tọ́lájú ò bá tún gẹ̀ẹ́tì ẹ̀ gbéra rẹ dìmálàjì simple ayé yìí ò le ayé yìí ò le ayé yìí ò le so ẹ jẹ́ kó jẹ́ 50-50 tó bá ń ṣe bẹ́ẹ̀ tó bá sílé wọn máa béèrè ẹ tó bá sílé wọn máa wẹ̀ ẹ́ inú ọkọ rẹ máa dùn àdúrà yín máa gbà ọlọ́run náà máa fẹ́ràn yín ẹ̀yin náà sì fẹ́ràn ọlọ́run àwọn ọmọ yín náà dẹ̀ máa jẹ́ máa lálùbọ́ríkà ọ̀rọ̀ mi kékeré ní àárín yìí but ó lọ miles. This is on point by 2 using my words for others ọkọ àtìyàwó ni mò ń kọ́. Bye for now.